kí n lè gbẹ̀san àwọn òbí mi táwọn adigunjalè yìnbọn pa ni mo ṣe d'Ajinigbe. Àwọn afurasí ajínigbé 5 lọ́wọ́ ti tẹ̀ nínú igbó ọba tó wà lágbègbè Àkókó lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 18 oṣù kẹjọ ọdún tá a wà yìí. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́, àwọn ẹgbẹ́ àwọn ọdẹ ìbílẹ̀ àtàwọn ẹ̀ṣọ́ aláàbò tó ń mójútó igbó ọba nípìnlẹ̀ Ondo ni wọ́n rí àwọn oníṣẹ́ ibi ọ̀hún mú níbi tí wọ́n ṣèṣì yìnbọn pa ẹnì kẹfà wọn tó jẹ́ ọ̀gá pátápátá fún wọn. Nígbà tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀, ọ̀kan nínú àwọn afurasí ọ̀hún tí wọ́n ní káṣí forúkọ bò láṣìírí ní ìpínlẹ̀ Katsina lòun ti wá. Ó ní lọ́jọ́ kan làwọn adigunjalè kan wá ká àwọn mọ́lé lábúlé àwọn nípínlẹ̀ Katsina tí wọ́n sì yìnbọn pa ìyá àti bàbá òun pẹ̀lú gbogbo àwọn ọmọ míì èyí táwọn òbí òun bí. Ó ní òun pinnu tí òun sì ṣetán láti gbẹ̀san ikú àwọn ẹbí òun tí wọ́n rọ́ sọ́run ọ̀sán gangan yìí. Òun ló mú kóun lọ darapọ̀ mọ́ ikọ̀ àwọn ajínigbé kan lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà tí òun sì ti pààyàn 2 kí òun tó sá kúrò nípínlẹ̀ Katsina wá sí ìpínlẹ̀ Ondo. Oníṣẹ́ ọ̀kadà ṣíṣe lòun yàn láàyò tóun sì ń ṣe lẹ́yìn tí òun dé tóun sì ń ṣiṣẹ́ láàrin ìlú Àkùnù àti Ìkaram Àkókó níjọba ìbílẹ̀ Àríwá Ìlà Oòrùn Àkókó. Ó ní ṣe lòun kàn fi ọ̀kadà tí òun gùn bojú lásán torí iṣẹ́ ajínigbé gan lòun mú lọ́kùnkúndùn jù. Àfúrásì yìí ní lẹ́yìn ọ̀rẹyìn ni ọ̀gá àwọn tó kó àwọn 3 míì wá láti wá darapọ̀ mọ́ ikọ̀ àwọn, bó tilẹ̀ jẹ́ pé ọ̀kan nínú wọn náà ló ṣèṣì yìnbọn pa nígbẹ̀yìn. Olórí ẹgbẹ́ àwọn ọdẹ ọ̀hún, ọ̀gbẹ́ni Emmanuel Adédayọ̀, nínú ọ̀rọ̀ rẹ̀ lásìkò tó ń fa àwọn afurasí náà lé ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ondo lọ́wọ́, ní òun ti ránṣẹ́ ìkìlọ̀ sí gbogbo àwọn ọ̀daràn tó fi àwọn igbó ọba tó wà káàkiri ìpínlẹ̀ Ondo ṣe ibùba láti tètè kẹ́rù wọn kúrò kí wọ́n sì wá ibòmíì gbà lọ, nítorí ẹgbẹ́ àwọn ti ṣetán láti rú wọn jáde níbikíbi tí wọ́n lè farapamọ́ sí. Àwọn yóò sì fi páńpẹ́ òfin gbé gbogbo wọn. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.